come online. Professor Iron issue come out. Yeah, come online. I don't intend to come out today, but I saw something now, and it needs to be addressed. So please come online. If you can share this video, I will appreciate it. God bless you as you join. Me comment o mumbo. Eje kin pack. Me comment. Yeah, come online please. Come online. Come online. Yeah. Yeah, we stand for pé tí kò bá ṣẹlẹ̀ ká wá máa address ẹ̀. Tó bá dé tún di pé ká fún wọn wotowoto náà, a fún wọn wotowoto. That is what we stand for. That is what I stand for. I have no friends, I have no enemies. Everybody is my friend, everybody is mine. I support everybody. I'm at peace with everybody. I'm saying it. Àfàwọn olórí burúkú, àwọn bí olórí burúkú Lizzy Anjorin, olórí burúkú ọmọ tẹ́pẹ̀ tí mọ́, òun nìkan ni mo bá ní problem. Àtàjà ẹ̀, abọ́rajẹ̀bi olúwa, overcooked turkey. And Amayowa, àwọn tí mo bá ní problem nìyẹn. Every other person on this platform, I don't have grudges about anybody. Mi ò lòdì pẹ̀lú èèyàn kankan. Mo fẹ́ mọ nǹkan tẹ́niyẹn ti ṣe fún mi past. Everybody is my friend. I love everybody with the love of God. Yes. Gbogbo wa la ti ṣẹra wa. So téèyàn kan bá lọ fọwọ́ lálẹ̀ kan pé BJ béèyàn kan sọ̀rọ̀ wàhálà tí yín nìyẹn. Ìwọ tó sọ pé ń báyàn kan sọ̀rọ̀ ó ti ṣe worst. So please spare me your fuckeries and stop the sentimental. I am everybody's friend, irrespective whatever we have done to each other. Am I communicating? Yes. So ìyẹn kọ́ ni mo wá sọ. Gbogbo yín ti rí kíní mi, ẹ ti rí kíní mi. Baba Gaddafi ni mo jáde fún lọ́sàn yìí. Because ó ní tójú bá ń ṣe pín, ó jẹ́ ká máa yọ́ ká máa fi wọn ojú. Àbí kan tí mo sọ yé yín. Mo jáde ńsìn, mo ṣẹ̀ṣẹ̀ dé sílé ni, but màá ṣe ní mọ́tò because ọmọ mo yọ̀ yẹn máa ń disturb me. Kò fẹ́ yẹ kí n ṣe gbogbo nǹkan yìí. Ṣé kan tí mo sọ yé yín? Now, mo rí nǹkan kan sí, máa play ẹ̀ tẹ́ máa gbọ́ o. Mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, honestly. Mo ní appointment, so I went for my appointment. On my way back, mo kàn wá hold up. Manager ti ẹ̀ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ìkànnì. Ṣé ń gbọ́ mi? So the first nǹkan tí mo wò was Amebo gist lover. Ẹ jẹ́ kí n lọ wò. Amebo gist lover, Amebo gist something, I don't know. Nǹkan tó kọ́kọ́ come up ni àwọn tó máa ń cut video yẹn ni. Amebo gist kíní kan. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi? Nǹkan tó come up nìyẹn. Ṣé wọ́n mi yé yín? Yeah. So bó ṣe come up, video Baba Gaddafi mo kọ́kọ́ rí. I am so disappointed. Baba Gaddafi, I am so disappointed. Ṣẹ́rí tá bá wò pé kò kàn wá. Kò kàn wá lóòótọ́, but kò sí nǹkan tí ìyá Isabod lè ṣe fún yín Baba Gaddafi. I'm not a spokesperson for anybody. Tó bá ṣẹlẹ̀ sọ́tá mi lọ́la máa jáde máa sọ̀rọ̀. Tó bá ṣẹlẹ̀ sen tí mo hate jù lọ́la because ẹ̀yin wèrè kan ṣe pé ọpọlọ yín ọpọlọ èkúté ni ẹ máa ní ẹ ó ti di spokesperson fún ìyá Isabod. Nobody, I'm not an hater to anybody. But nǹkan tó bá ń trend lórí social media because I am bẹ́ẹ̀ni kan ṣe sọ ìtorí blogger ọ̀ràn ni mí. Ìkọ́nà àwọn tó ṣe àwọn commenters wọ́n ti pè mí ní blogger ọ̀ràn. Ìtorí blogger ọ̀ràn yẹn làwọn ṣe máa sọ òótọ́ ọ̀rọ̀. Baba Gaddafi, fídíò tí mo rí lé nìyẹn, ó kù díẹ̀ ká tó Baba Gaddafi. Esabod rán mi ṣe o. Wàláhì Esabod ní kí n má dá sí gan. Ó lè sọ pé kí n má dá sí because nǹkan tó bá trend la máa sọ̀rọ̀ ń pa ẹ̀. Àfi tá bá kọ̀ wò pé I don't want to talk about it. But as far as I'm concerned, bí ṣe jẹ́ blogger ọ̀ràn yìí, anything that is trending, I will talk about it. No Jupiter. Read my lips. Bó ṣe jẹ́ pé ẹ rí ẹnu mi. No Jupiter can shut me up. No amount of your èpè. No amount of your àdúrà. No amount of your nonsense talk. Ló máa shut me up lórí ìkànnì.
We stand for pé ká analyze ká dẹ̀ sọ bó ṣe jẹ́. Baba Gaddafi, kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láyé yìí. Esabod ní kẹ́ face. You are involving your children. You are involving your children, Baba Gaddafi. I am disappointed in you. Èmi àti níjàrí o. Ẹ lè bọ́ta kẹ́ wá bú mi o. Mi ní dá yín lò. Because you are somebody I respect a lot. You are somebody I like. Personally. Bẹ́ẹ̀ ṣe máa ń sọ, kí ẹ máa sọ no. Top up, yeah. Ìyẹn máa ń pa mí lẹ́rìn no. Top up. Ẹ bá top up. Ó máa ń pa mí lẹ́rìn. Ṣé ń gbọ́? Baba Gaddafi, now, mi ní bú yín. But tí èbú bá wọlé díẹ̀, Baba Gaddafi, ẹ má bínú, ẹ bá mi láwọ́ yín kẹ́ fún mi lò. Show me yé yín, Baba Gaddafi. But I will try very much as possible not to insult you, Baba Gaddafi. I saw a video now, and that video is so disgusting, so irritating, so wickedness. Kí ni Esabod bá ṣe fún yín? Kò jẹ́. Ṣé ń gbọ́ mi? Kò jẹ́ kẹ́ poison, kò jẹ́ kẹ́ bọ́ta kẹ́ wá sọ ọ̀rọ̀ burúkú yẹn. Ṣé ń gbọ́ mi? Kí n tó sọ̀rọ̀ lọ́sàn yìí, màá reference ọ̀rọ̀ tí mò ń sọ, màá reference ẹ̀ sí ọ̀rọ̀ àwọn ìbejì. Àwọn ìbejì tó máa ń ṣe prank yẹn tó fún àwọn mọ́tò. Ṣé rántí pé níjọ́ Sunday mo sọ statement kan. Mo ní one thing tí mo fi like àwọn ọmọ Esabod ni pé àwọn ọmọ Esabod ò poison mind àwọn ọmọ yẹn towards bàbá wọn. Mo ò dẹ̀ rí nǹkan tí bàbá wọn ṣe láyé yìí. Àwọn ọmọ yẹn ò update jọkọ̀ fún bàbá wọn. Wọn ò dẹ̀ ever shade bàbá wọn. Kudos to Mama Esabod, kudos to those children. I celebrate those children. Baba Gaddafi, Ọlọ́run jẹ́ kẹ́rọ ọmọ tọ́ yín, Baba Gaddafi. Mo sorry o, mi ìbú yín o, but ẹ bá fi ipò jẹ́ ìbú, ẹ láwọ́ yín kẹ́ fún mi lò. Ẹ jẹ́ kí n play video yẹn fún yín kí gbogbo yín gbọ́. Ẹ bá mi send the this lover of gist, amebo gist. Ẹ jẹ́ kí n lọ Google ẹ̀, mo ń bọ̀. Orí amebo gist mo ti rí video yẹn. No. Esabod ò bá jẹ́ ọ̀tá mi ní ọ̀sán yìí. Wàláì tàláì. Ìjà tí máa jà ni mo ti ń jà yìí. Kò kàn mí. Ẹ bá máa sọ pé kí ló kàn bẹ́ orí yín burú. Ṣé mi jẹ́ new blogger ni? Àní blogger ni mi fẹ́. I'm a blogger. I have the right to talk about what is trending. Ẹ jẹ́ kí n lọ wò. Amebo da. Kílẹ̀tì kìíní yóò. Mo ti rí. Yes. Mo mọ̀ nǹkan tó transpire, but as far as I'm concerned, mo feel pé ó dàbí pé wọ́n lọ sí court. Mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó fi lọ court. Ẹ gbọ́, gbogbo yẹn máa gbọ́ o, mo ń bọ̀. Ẹ máa gbọ́ video yẹn o. Ẹ máa gbọ́, mo fẹ́ kẹ́ gbọ́ voice note yẹn. So mo máa voice note kan, sorry. Video tí Baba Gaddafi ṣe lọ́sàn yìí. Ẹ jẹ́ ká gbọ́. Ń bọ̀. Kí ló dé? Mo ti play. So bó ṣe ló ń da ayé mi láàmú, Ọlọ́run máa ní ayé ẹ̀ láàmú. Mo ń bọ̀, mo ti ń wò tẹ́lẹ̀, ẹ jẹ́ kí n dá padà. Mo ń bọ̀, ẹ dúró. Mo ń bọ̀, ẹ jẹ́ kí n dá padà. Wọ́n dẹ̀ ń ṣe fídíò yìí, àwọn kan dẹ̀ ń like ẹ̀. Mo ń bọ̀, ẹ má wọ̀, ẹ dúró. Wọ́n dẹ̀ ń ṣe fídíò yìí, àwọn kan dẹ̀ ń like ẹ̀. Esabod ò bá jẹ́ ọ̀tá yín. Ọ̀rọ̀ abiyamọ là ń sọ yìí. Mo ń bọ̀, ẹ ní sùúrù. Mo fẹ́ bẹ̀rẹ̀ kíní ẹ̀ láti bẹ̀rẹ̀ ni. Mo ń bọ̀. Ẹ ṣáà ní sùúrù fún mi, ẹ jọ̀ọ́. Mo ń bọ̀. Ẹ ní sùúrù fún mi. So bó ṣe ló. Oh, kí ló ń ṣẹlẹ̀? Mo ń bọ̀, ẹ jẹ́ kí n lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀, ẹ má bínú. Ẹ jẹ́ ká lọ síbẹ̀ yín. Ẹ má bínú, mo ti ń wò lọ tẹ́lẹ̀. So mi lè stand ẹ̀ mọ́. Ṣó ti yé yín? Ni mo ṣe ní kí sáré ṣe show. Mo ń bọ̀. Ẹ má bínú. Mo ń bọ̀. Àwọn ọmọ ẹ̀ ṣe ń kí mi dá wọn lóhùn. Torí mo ti dà wọ́n nù bí omi ìṣinwọ́. Àwọn ọmọ àjàrà bùkà ló bí. Àwọn tó wà bẹ́ẹ̀ ní kí n dá ọmọ ẹ̀ lóhùn. Mo láwọn ọmọ ẹ̀ ti dá ọmọ àlùjànnú. Bí òní kankan ṣe pẹ̀lú ọmọ tó kún bọ̀. Ẹ̀yin tẹ́ bá nídìí ọmọ tọ́mọ ń jẹ yín yà. Ẹjọ́ lọ bá Tòkunbọ̀ kẹ́ lọ gba ọmọ lọ́wọ́ ẹ̀. Tòkunbọ̀ àtàbí ọmọ Afóyèké òbí mọ fún mi. I don't have children with her. Òbí ọmọ kankan fún mi. Aláyébàjẹ́ obìnrin ni. Aláyébàjẹ́ kò dé ní jèrè ogun tó wà lára ẹ̀ pátápátá. Bó ṣe ń da ayé mi láàmú ló máa dà láàmú. Á dára mọ́, á rí dààmú lórí ọmọ. Káàkiri ọgbẹ́ bí ààrẹ á rí dààmú lórí wọn. Because I'm supposed to be somewhere, I have to come back to this country. Ṣé ń gbóyìnbó, I have to come back. Maybe I made nine yesterday. Just because of this court case.
so bó ṣe lóun da ayé mi láàmú Ọlọ́run máa ní ayé ẹ̀ láàmú máa dà láàmú ni wọ́n ti kọ́ gbọ́ the first court case láàárọ̀ yìí wọ́n wá postpone di aago 2 ọ̀sán yìí so gbogbo wa gbọ́dọ̀ pa àṣírí by 1:30 to make sure we are in the courtroom so bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o Tókunbọ̀ Àṣàbí náà ń bẹ́nu lé ló ń ká gbọ́ bí adìyẹ àgò àtàwọn ọmọ pọ́pọ́ òpó méjì tó ń bí ààrí Tinúkẹ́ o Tinúkẹ́ ò bá wá o àwọn Àjàràbùkà àwọn méjèèjì tó bí ẹnìkan ló tẹ̀lé wá àti tó lu mú àti tó lu tí tó lọ́rùn. ayé bàbá yìí ò lè dá olórí burúkú ní Gaddafi. so ẹ fi ọ̀rọ̀ Àṣàbí ọmọ fóyè kẹ̀kẹ́ fi kọ́gbọ́n ṣe ti gbọ́ ìwọ ti báyé jẹ́ ti bọ̀rún jẹ́ ó kàn ń waste owó ìjọba ìlú yìí ni just wasting the taxpayer money because what is doing in the community of Nigeria mainly Yoruba people is not called for. All atrocity the government of this country gbogbo ẹ̀ náà wà bá wa rí tọ́rọ ti báyé jó ti báyé àwọn kan jẹ́ pátá. That is why I came out of the course to make sure I do this video mainly for you women tẹ́yà àtọkọ ń jọ ń jà àtọkọ tó ń tẹ bẹ́ẹ̀ wọ́n ń jà ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ yẹn kó involve àwọn ọmọ tó láti kọ́ ọmọ wọ̀ ayé àwọn ọmọ náà máa bàjẹ́ bó ṣe wà. mo máa analyse kíní ìlẹ́yọ kọ̀ọ̀kan mo fẹ́ kó sọ̀rọ̀ tán màá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. even gan mi kẹ́kàn dórúkọ mi mọ́ Tókunbọ̀ Àṣàbí sọ fáwọn ọmọ ẹ̀kan lọ́mọ jẹ́ Wálé Abọ́dẹrìn àti Tinú àti Anna Abọ́dẹrìn mi ò bímọ fún mi jẹ́ kán lọ pàrọ̀ orúkọ mú mo sì máa gbé yín lọ kóòtù for using my name. Mo fẹ́ kó o fi bàbá àwọn ọmọ ẹ kó o fi hàn jọba ìlú ò bímọ fún mi Tókunbọ̀. Mo kọ ẹ tọmọtọmọ ní ẹ̀yin obìnrin tẹ́ bá ń gbàdúrà fún ọkùnrin. Jesus. Àwa wíta ìrí àwọn ọmọ ẹ̀ ń kí mi àwọn kan ní kí n máa dá àwọn ọmọ ẹ̀ lóhùn mo ní mi mọ àwọn ọmọ ẹ̀ rí. Àwọn ọmọ Àjàràbùkà ni wọ́n I don't know them from no other I don't want to know them. Ìyá tó bá ní kẹ́mi lawọ́ kí n fọwọ́ kí n fomi lò ó. Ara wo ni onífàwọn ọmọ ẹ̀dá nítorí ẹ̀ mọ̀ pé ìwàkiwà tí wọ́n ti ń wù láyé yìí ẹ wà very 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 careful. Tókunbọ̀ Àṣàbí ọmọ Fóyèkẹ́ kò rẹ bíbí kò rí ara gangan bí so ó lẹ́ẹ̀dì láti báyé àwọn èèyàn jẹ́ ó rẹ̀dì láti báyé everybody jẹ́ gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé gbọ́dọ̀ mi ẹ bá gbé pé Tókunbọ̀ wà nù lé ń bí ó wà nù ibi tó kásíkò ń bẹ̀ àtàwọn ọmọ Àjàràbùkà tó bí àwọn ọmọ ewé ààrẹ ọmọ ewé jẹ́ ọkàn lọ ọmọ ewé kan pé ló tẹ̀lé Tókunbọ̀ wá o ọmọ ewé ọ̀gán kò dàbí kókó dá pé àbọ̀ ọmọ ewé náà ló tẹ̀lé wá àtàwọn wèrè wọn tó jọ ń kóra káàkiri àdáwọn ẹ̀kan o àwọn 1 billion 10 million 30 million blog àárín wọn o àwọn aláwa ríra wa ń bì ṣẹgbọ́ ọ̀rọ̀ yá dayọ̀. Now mo máa play video yẹn máa wá sọ̀rọ̀ lórí ẹ̀ ṣe ti gbọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo ń bọ̀. mo rí ìyá wọn bẹ̀ múra àwọn ọmọ àlè tó bí náà ìkan ni wọ́n ti àwọn ọmọ ẹ̀ ṣe ń kí mi dá wọn lóhùn torí mo ti dà wọ́n nù bí omi ìṣinwọ́ àwọn ọmọ àjá. ṣé ń gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ròbọ́ lọ sí court lénìí mi ì mọ nǹkan tó ṣẹlẹ̀ really so ó wá sọ Gaddafi wá sọ pé ìgbà tóun dé court òun rí àwọn ọmọ ìyá Esabod ní court wọ́n ń kí òun ṣùgbọ́n òun ò dá wọn lóhùn àwọn ọmọ Àjàràbùkà tí ìyá Esabod bí Gaddafi mo ti ní mo ò ní bú yín ṣùgbọ́n Gaddafi olórí burúkú ni olórí burúkú ni tó bá ń pín oríire Ọlọ́run ò lè ká yín mọ́ wọn mo máa ń sọ kinní kan láyé yìí Gaddafi tẹ́ bá ń bá ìyá jà láyé yìí ẹ fèsì ìyá tẹ́ ń bá jà kí ló kọ àwọn ọmọ tẹ́ ń ṣépè fún yẹn Gaddafi mo rántí vividly ní 2016 Esabod ò ever gbé ojú yín jáde Esabod tó bá ń sọ̀rọ̀ nípa yín gbà yẹn mo ti gbàgbé orúkọ tó bá ń pè yín ó dàbí Gaddafi àbí nǹkan kan náà ló máa ń pè yín Esabod ò ever gbé identity yín jáde one way or the other la identity yín fi jáde Esabod ò dá real name yín gangan rí mo rántí ní 2016 àwọn tó bá wà nínú show yìí ní 2016 kọ́ máa bá mi concur Gaddafi just because of you want to satisfy people watching you just because you want to convince àwọn èèyàn tó rí àwọn èèyàn tó yẹ pé peradventure o lè má rí wọn láyé ẹ wo èpè tó ń ṣe fáwọn ọmọ ọlọ́mọ ṣe mọ̀ pé mo sọ ní Sunday pé
nǹkan tí mo ṣe like àwọn ọmọ Esabod ni pé kò àwọn ọmọ yẹn bí bàbá wọn ṣe máa ń bọ́ta ṣépè fún wọn tó àwọn ọmọ yẹn ò fijọ́ kan wọn ò fi bú bàbá wọn wọn ò fi tú òṣèdì sí bàbá wọn ṣàbẹ̀ pé òun ló ṣẹlẹ̀ lẹ́nìí Gaddafi sọ pé àwọn ọmọ yẹn rí òun ní court wọ́n fẹ́ kí òun ṣùgbọ́n wọn ò dá wọn lóhùn Gaddafi wọ́n bìtà you gbogbo àwọn ọmọ kékeré àwọn áńgẹ́lì òdi ọ̀run àwọn áńgẹ́lì ọmọ ní òdi ọ̀run wọ́n á fìyà jẹ wọ́n á sọ ẹ́ di àgbọn alẹ́ kò ń ṣe pé ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Bukky ló bí àwọn tó wà bẹ́ẹ̀ ní kí n dá ọmọ ẹ̀ lóhùn mú láwọn ọmọ ẹ̀ ti dá ọmọ àlùjànnú bí oníkankan ṣe pẹ̀lú ọmọ Tòkunbọ̀ ẹ̀yin tẹ́ bá nídìí ọmọ tọmọ ń jẹ ẹ̀yin yà ẹjọ́ lọ bá Tòkunbọ̀ kẹ́ lọ gba ọmọ lọ́wọ́ ẹ̀. Oh my God ṣe ti gbọ́ ó náà sọ pé kóun dá wọn lóhùn òun sọ pé àwọn ọmọ Tòkunbọ̀ ti di àwọn ọmọ àǹjọ̀nú ó mà ṣe o gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí ní èní àti ẹ̀yin tẹ́ máa tún wò mí tí ayé bá ń jí ayé tí ọ̀run bá ń jí ọ̀run ẹ̀ ní gbégun eléegun lórúkọ Jésù kò sí bẹ́ ṣe lè dé spiriti tó nípa ọkọ kò sí bí ojú ọkọ ṣe lè máa pọ́n yín I will rather remain lonely I will rather remain single for the rest of my life than date or have anything to do with somebody like Gaddafi. Ẹ̀yin abiyamọ, ẹ̀yin single parents, ẹ̀yin obìnrin tẹ́ ń wá ọkọ lọ́jọ́ tí ẹni. Mo dúró mi ò dá dúró inú mọ́tò mo wà mo fẹ́ bọ́ bàtà kí n dúró ẹ lè rí mi lóòótọ́ ṣùgbọ́n mo fẹ́ ṣe àdúrà ẹni. Mo dúró mi ìdá dúró mo pèdè mo dá pèdè ẹ lè rí mi. Mo kọjú sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé gbogbo ẹ̀yin single parents ẹ̀yin single ladies ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí tí ẹ máa fẹ́ ọkọ lórúkọ Jésù ẹ ní ṣìfẹ́ ẹ ní ṣìyàn ẹ ní gbégun eléegun tó bá kújọ́ kọ kẹ́kọ́ sí páńpẹ́ ọkùnrin bíi ti Gaddafi ọ̀run á bá mi tú yín ká lórúkọ Jésù. ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Tòkunbọ̀ àtàbí ọmọ Afóyèké òbí mọ fún mi I don't have children with her òbí ọmọ kankan fún mi aláyébàjẹ́ obìnrin ni aláyébàjẹ́. Gaddafi ṣẹ́rí ọlọ́run rínú mi ìbẹ́ sábọ́ọ̀dì sọ̀rọ̀ for a long time ìgbà tí wàhálà àwọn àti ìyá Ìbàdàn ṣẹlẹ̀ yẹn láti sọ̀rọ̀ gbẹ̀yìn tí mo ní kán dáríjì gbogbo wọn pé kán fìyà kán let go pé kán jọ máa kán jẹ́ kó máa lọ kán jẹ́ kí everybody máa lọ kán tú everybody kán ṣe everybody sílẹ̀ mi ń bá wí màmá sọ̀rọ̀ mi kì í pé màmá èmi ò tiẹ̀ rí lè pè yàn náà ṣóyé yín inú ògùn ni mo wá wà lọ́sọ̀ọ́ tí bá màmá sọ̀rọ̀ kọ́lọ̀ ń jẹ mí yà ṣùgbọ́n tí bàbá màmá sọ̀rọ̀ gbogbo ìṣelógo gbogbo èrè tàbí amọ́ ń jẹ lórí ọmọ máa jẹ lórúkọ Jésù. Gaddafi, Esabod is a good woman to you. Show me why. Esabod lè fi pa lórí social media. You called for it. Mo rántí pé ìgbà tí gbogbo wàhálà ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Gaddafi, Esabod ò bú ẹ. Esabod kàn máa sọ pé ìwọ náà ló bọ́ta nǹkan tó bá sọ. Ní Esabod máa fi ń fún ẹ lésì pé ó láwọ́ ẹ ó fomi lò ó. Esabod ò fẹ́ parí ìwọ ló máa bọ́ta ló máa ṣépè ó wá sọ statement kan sìn ó sọ pé ó lọ́mọ lọ́wọ́ Tòkunbọ̀ ìyá kan ń pọ́n ẹ lẹ́nìí màmá kan ń pọ́n ẹ lẹ́nìí ṣòtìrì tó bá jẹ́ pé mi màmá Esabod ni èmi gan ti disown ẹ publicly because ìgbà tó wà nù ayé Esabod gan you are a working corpse father ó ní nǹkan kan tó gbéṣe lórí àwọn ọmọ yẹn ṣùgbọ́n ìyá yẹn ò sọ pé torí ẹ̀ òun máa ṣe yamayama kò sọ pé torí ẹ̀ kò sọ fáwọn ọmọ yẹn pé bàbá yín kọ́ o màá tún bá padà lọ sórí ọ̀rọ̀ ìyá àbèjì tí mo sọ níjẹta ìyá àbèjì kàn wá sórí social media ó kàn wá sunkún èké ni ìyá àbèjì kàn wá sórí social media ó kàn wá validation káwọn èèyàn máa ṣàánú ẹ̀ ni ìyá àbèjì is very cunning because mo gbàgbé kí n sọ níjọ́ Sunday yẹn ìyá àbèjì ẹ bá mi gé fídíò ìkẹtùbá mi gé fún ìyá àbèjì sọ pé bàbá àbèjì ò tọ́jú àwọn ọmọ ìyá àbèjì ṣó fẹ́ gbọ́ lọ́sàn yìí 99% of men tó wà láyé ń sìn ẹlòmíì gan wà nù ilé pẹ̀lú ọkọ ẹ̀
ọkọ ò mọ báwọn ọmọ ṣe ń jẹ, kò mọ bó ṣe ń mu, á tún gbé girlfriend, á tún na obìnrin yẹn, á tún bully obìnrin yẹn ò ti torí ẹ̀ kó bọ́ta kó sọ pé káwọn ọmọ máa ṣépè fún. Am I communicating? Tí n bá communicate kẹ́ sọ fún mi pé mi communicate. Ìyá Ìbejì ṣọmọ ẹ̀pọ̀ ń sọ pé bàbá Ìbejì ó dẹ̀ jáde ó ṣe show pẹ̀lú proof pẹ̀lú receipt. Ṣùgbọ́n ìyá Ìbejì ìwọ sọ pé kò gbọ́ bùkátà ọmọ, àwọn Ìbejì ẹsẹ̀ wọn ṣóṣòṣó yẹn náà àwọn náà bọ́ta wọ́n tún ṣèdí sí bàbá wọn, àwọn kan bọ́ta wọ́n sọ pé bàbá tí ò tọ́jú ọmọ. Gbogbo èyí tẹ́ ń wò mí lẹ́ni mo fẹ́ kẹ́ tọ́ka sí bàbá tó ń tọ́jú ọmọ. Many of you tẹ́ ń complain gan nínú ilé tí ọkọ àtìyàwó àwọn tó bá rí gan tó ti fira wọn lẹ̀. 99% obìnrin tó wà láyé sìn àwọn ló ń gbọ́ bùkátà ọmọ. The fact that they are married àwọn ló ń ṣe bùkátà lórí ọmọ, lórí àwọn ló ń ṣiṣẹ́ bàbá, àwọn ló ń ṣiṣẹ́ ìyá. Wọn ò dẹ̀ ti torí ẹ̀ kí obìnrin yẹn rí wọn fín, wọn ò ti torí ẹ̀ káwọn ọmọ yẹn bọ́ta kọ́ bú bàbá wọn. Irú ẹ̀ ni Gaddafi ìgbà tí ìwà àti màmá yìí wà ó sọ pé Tòkunbọ̀ bímọ fún ẹ, màmá lóyìn pọ́n ẹlẹ́. Ìtorí tí màmá ò bá pọ́n ẹlẹ́ ni sórí gbogbo ìgbà tó ti ń ṣépè fáwọn ọmọ yẹn tí gbogbo ayé ti ń wò pé ṣé bàbá lélẹ̀. Ẹ wo bẹ ṣe sọ̀rọ̀ gan, ọ̀rọ̀ ò dá lẹ́nu yín, ẹ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí lá ń jábọ́ lẹ́nu ẹ̀, tí lá ń ṣàn lẹ́nu ẹ̀, ẹ ń sọ̀rọ̀ ẹ wo ọkùnrin at over 60, ọ̀rọ̀ ò dá lẹ́nu yín, ṣàkàṣàkà. Irú yín lẹ máa ń gbẹ̀yìn sí care home, irú yín lẹ máa ń gbẹ̀yìn sí care home, ẹ tí wá ní rí family tó bá wá kí yín. Ẹ ní èèyàn kọ̀ọ̀kan wá kí yín because gbogbo wọn tó yẹ kó wá kí yín ó ti bọ́ta publicly ó ti sọ̀rọ̀ sí wọn. Mi dẹ̀ blame ẹ Gaddafi just because you don't know what is called internet. Tó bá mọ̀ pé internet ò ní forget ni àwọn wo ló ń dún ẹ náà òun ló ń bá sùn. Gaddafi kò sí nǹkan tẹ́ Sábọ̀dù lè ṣe fún ẹ. Face Sábọ̀dù kò lọ bẹ́ Sábọ̀dù ní gan kò ná pa. Kò sí ètò kọ̀yàn kò káyé ẹ̀yin lẹ ríra yín kẹ́ tó fẹ́ ra yín. Kí làwọn ọmọ yìí ò bá ṣe fún ẹ? Gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ. Ẹ jẹ́ ká máa play ẹ lọ. Kò dé ní jẹ́ egun tó wà lára ẹ̀ pátápátá bó ṣe ń dayé mi láàmú ló máa dà láàmú á dára máa rí dààmú lórí ọmọ káàkiri ọgbẹ́ bí ààrẹ. Ṣé ń gbọ́ bí ẹ Sábọ̀dù ṣe ń dayé òun láàmú kò sí ètò kan mi pẹ̀lẹ́ yàn àti Sábọ̀dù. Ṣé gbọ́ nǹkan tó sọ bó ṣe ń da òun láàmú lọ́lọ́run ṣe máa da àwọn ọmọ ẹ̀ láàmú Gaddafi. Ṣé oko yín tó gùn tẹ́ẹ̀rí nǹkan kan fi ṣe yẹn tẹ́ẹ̀mọ́jú kẹ́ máa ní mo dó olórí burúkú ni yín Gaddafi. Mo share fídíò kan lọ́sàn-án ẹ lọ wo fídíò yẹn tó ní èlúmẹlù ọkùnrin ní bíi tiyín. Òun ni CEO, òun ni ó ní òun yóò ní UBA bank. Ẹ Google ẹ̀ tó ní èlúmẹlù. Ọkùnrin làwọn yẹn náà Gaddafi. Olórí burúkú tí ẹ mọ̀jú kẹ́ bọ́ta kẹ́ sọ pé okó mi gùn wọ́n ń dó mi àbó olórí burúkú ni yín ni Gaddafi. Àbáyé yín fẹ́ bàjẹ́ ni. Ẹ gbọ́ nǹkan tẹ́ ń sọ ni. Àwọn ọmọ olórí burúkú tó bí fún yín ṣe bẹ́yìn lẹ dó ẹ Sábọ̀dù tó dọ́mọ́. Kò sí nǹkan tí ẹ Sábọ̀dù lè ṣe. Ẹ fèsì ẹ Sábọ̀dù kò sí ètò kọ́ mi pẹ̀lẹ́ àti ẹ Sábọ̀dù sẹ̀. Ẹ gbọ́ nǹkan tẹ́ ń sọ ni. Ẹ sọ pé àwọn ọmọ olórí burúkú tó bí fún yín definitely ẹ̀yin gangan ló lórí burúkú because ẹ̀yin lẹ bá ẹ Sábọ̀dù sùn tí oyún yẹn fi di ọmọ. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Mo ń bọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. I need them lórí wọn because I'm supposed to be somewhere. I have to come back to this country. Ṣé ń gbọ́ mo ń bọ̀. Sorry. Ẹ má bínú. Ṣé gbọ́ statement tó sọ. Ó ní ó máa rí dààmú lórí ọmọ Gaddafi. Ṣó wí pé ìwọ lè pé ẹ mọ́. Ìwọ lè pé mọ́. Ta ló ń rí dààmú lórí ọmọ? Èèyàn ó ralé sí UK. Ó ralé sí Turkey. Gbogbo àwọn ọmọ yẹn ṣe rere. The fact pé yẹn ò gbé ọmọ wá sọ̀rọ̀ ọmọ lórí social media. Kò sọ pé àwọn ọmọ yẹn ò ṣe rere o. Èèyàn ti lẹ́yìn lẹ́sìn ni ẹni. Àgàgà lórí ọmọ. Èèyàn ti lẹ́yìn lẹ́sìn ni. Gaddafi, ìwọ ló jèrè ọmọ. Ìwọ ló ń ṣorí burúkú. Ìwọ ni ò ń rí dààmú lórí ọmọ. Ṣó fẹ́ gbọ́? Àwọn ẹ̀mí Sábọ̀dù ò dá láàmú. Ẹ Sábọ̀dù ò rí dààmú lórí ọmọ. The fact pé kò bọ́ síta wá sọ̀rọ̀ àwọn ọmọ yẹn. Ìyẹn ò sọ pé ó rí dààmú lórí ọmọ. Àbí kan tí mo sọ yẹn Gaddafi, ìwọ ló rí dààmú, ìwọ ló jẹ́ wọn mọ̀. Ara ló ń tẹ́ Gaddafi olè alápá má ṣiṣẹ́ dàgìní dọ́rọ́. Ó dàbí okùn ṣòkòtò bàbá Jacob. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Mo ń gbọ́. Back to this country. Ẹ gbọ́ òyìnbó tó sọ. Ṣé ń gbọ́? Gaddafi. Ó gbọ́ nǹkan tó sọ. Ẹ tún gbọ́ òyìnbó bá Gaddafi o. What a waste of the spam. Ẹ tún gbọ́ òyìnbó yẹn. Because I'm supposed to be somewhere. I have to come back to this country. Ṣé ń gbọ́ bọ́? Maybe around midnight yesterday.
just because of this court case. So bó ṣe lóun da ayé mi láàmú, Ọlọ́run máa ní ayé ẹ̀ láàmú, máa dà láàmú ni. Wọ́n ti kọ́ gbọ́ the first court case láàárọ̀ yìí. Wọ́n wá postpone di aago 2 ọ̀sán yìí. So gbogbo wa gbọ́dọ̀ pa àṣírí by 1:30 to make sure we are in the courtroom. So bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o. Tòkunbọ̀ àbàṣàbí náà ń bẹ́nu lé ló ń ká gbọ́ bí adìyẹ àgbò àtàwọn ọmọ pọ́pọ́ òpó méjì tó ń bí. Ààrẹ Tinúkẹ́ o, Tinúkẹ́ ò bá wá o. Ṣé gbọ́ statement ẹ̀? Tòkunbọ̀ náà wà nú ilé, ó ń ká gbọ́gbọ́. Ṣé this man refused to get it in his empty door's call that Esabod has moved on. Esabod has nothing to do with you. Baba Gaddafi, you went to court for something. Why to launch shot Baba Gaddafi? Why to launch shot Esabod? Kilo ko mi ko person matter o, person we don't die. Kilo ko epe Esabod nkan gwogwo face front. Oh, Baba ṣe sọ ni, wọ́n ní face front àyè wá dà. Ẹ lọ sí court. Ṣó jẹ̀bi ẹ̀sùn tó fi kó àbí ò jẹ̀bi? Òun ló béèrè. Kí ló kọ ẹ pé mo wá dé court Esabod ń ká gbọ́gbọ́ pẹ̀lú àwọn ọmọ méjì tó gbé wá. Ṣé kí pé wọ́n gangan lóyìn wá Esabod? You are still much in love with that woman. You are just bitter just because gbogbo nǹkan tí ìyá yẹn rí sìn ó ti ròpin. According to that woman, gbogbo ìyà tó fi jẹ, gbogbo bó ṣe ṣe ní 2012 kí gbogbo á tó mọ Esabod. Orí pé kò ṣẹlẹ̀, orí ẹ̀ ló padà sí because ó lọ sí court. Ó sọ pé Esabod ń ká gbọ́gbọ́. Kí ló kọ ẹ̀ pé Esabod ń ká gbọ́gbọ́? Ṣó tún jẹ́ kẹ́ sọ yẹn lórí platform, lórí chat tẹ́ ń ṣe. Ibẹ̀ mo ti sọ pé àná ọpọlọ yín gbogbo nǹkan tó fi jẹ́ kẹ́ lọ́pọlọ. Ẹ ti fẹ́ wọ ìlẹ̀kẹ̀ olórí burúkú. Ẹ ti fi sọ pé ẹ̀ ń joyè ní Irish community ní Dublin. You are such an irritant. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Baba Gaddafi lè gbóyìnbó yẹn. Ẹ jẹ́ ń wálẹ̀. Bukky wálẹ̀. Nǹkan tí ó bá ń bíyànnú tí ó dàbí ẹ̀gbin bí ìgbẹ́ bí ìtọ̀ òun ló ń pè ní irritant. Baba Gaddafi, ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Ń bọ̀. Àwọn àjàrà àbúkà àwọn méjèèjì tó bí ẹnìkan ló tẹ̀lé wá àti tó lu mú àti tó lu tí ń tó lọ́rùn gbogbo náà tẹ̀lé wá síbẹ̀. Baba Gaddafi, ṣé wípé wọ́n lọ stock àwọn Esabod àtàwọn ọmọ ẹ̀? Gbọ́ statement tó sọ. Ó sọ pé gbogbo wọn ló wá sí court. Àtèyí tó lu mú, àtèyí tó lu etí kò bá nǹkan kan dé. Imú tó lọ yẹn kò sọ pé kó má ṣoríire. Etí tó lu kò sọ pé kó má ṣoríire. As a matter of fact, ṣọfẹ́ wọ́n Baba Gaddafi 99% àwọn ọmọ ìlú yìí sìn gbogbo wọn ló ń lutí, gbogbo wọn ló ń dirun, àwọn ọmọkùnrin gbogbo wọn ló la fún Baba Gaddafi. You are just an illiterate idiot. Olórí burúkú ilẹ̀kẹ̀ tí wọ́n ń kó sọ́wọ́ ńkọ́. Tádọ́ fi jọ àwọn ọmọ ṣe fashion ni. It is what is in vogue. Ọ̀nà gbà wá búra béèrè òṣèré gbogbo ilẹ̀kẹ̀ burúkú tó yẹ pé kò sẹ́ni tó fún ẹ lóye wọ́n ló fún ẹ lóye. Ṣé ń gbọ́ lórí Bukky? I'm going to block you. Only so Bukky, you can come out to support Esabod. You are ikú ló máa pa ẹ́, mo ti block ẹ. Tí n bá rí wèrè comment kankan yín, máa block yín. À ń sọ̀rọ̀ nípa ọmọ, ẹ̀ ń sọ̀rọ̀ pé mo ń support Esabod. Kí ló kàn mí kọ́ Esabod? Mo ń sọ̀rọ̀ àwọn ọmọ tí Gaddafi ń ṣépè fún, àwọn ọmọ tó fi inú ẹ̀ bí. Olórí Bukky yín sọ pé èmi ń support Esabod. Abẹ́yà wèrè ni tí bá tiẹ̀ wá support Esabod nǹkan. Women fighting for women. Kó jẹ́ ọ̀tá mi, bí Lizzy ṣe wà yẹn, olórí burúkú Lizzy. Olórí burúkú aláyé ìbàjẹ́ tí mo yín padà sọ́wọ́ yẹn. Bó ṣe wà yẹn tó bá dọ̀la, tí Latif bá bọ́ta, tó bá lóun fẹ́ ṣe Lizzy yamayama, bó fẹ́ bú ọmọ Lizzy, bá jáde fún Lizzy. Níbi tí mo sì kìdé nìyẹn. Mi ní sọ pé torí mi àti Lizzy à ń jà. Abẹ́ ṣí èrè ní abẹ́ gbà nǹkan táwọn wèrè ń sọ ni. So you can come out to support Esabod. Kí ló kàn mí kan person matter o. Bẹ́ Esabod ṣe mọ́ tiẹ̀ ṣe nìyẹn. Anybody tó bá ti hurt mi rí, tí mo dẹ̀ ń sọ̀rọ̀ fún wọn, tí mo dẹ̀ ń jà fún wọn. Bó ṣe bọ́ tí wọ́n ṣe nìyẹn. Ẹ̀yin olórí burúkú yìí náà. Téèyàn ò bá dáríjì náà. Ẹ̀yin aláyé ìbàjẹ́ commenters tó yẹ pé negativity láyé yín. Ẹ̀yin náà lè máa bọ́ta. Kò lẹ́mí dáríjì. Mo tún free mind mi. Wípé let me just let go. I appreciate everybody. I don't have any grudges with anybody. Olórí burúkú tẹ́ tí wá bọ́ta. Ó sọ pé so you can support Esabod. Is this about Esabod? Oh, gbọ́ nǹkan tí Gaddafi ń sọ ni. Àbí wèrè kétí sápò ni. Àbó nídi spectator kan fún ní ẹ̀rí èdè ni. Mo tẹ̀ ti block ẹ̀ náà. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ. Mo bọ̀ o. Ẹ máa gbọ́ Gaddafi lọ. Tó ẹyẹ yẹn fi ọ̀rọ̀ àṣàbí ọmọ fóyè kẹ́kẹ́ fi kọ́gbọ́n ṣe ti gbọ́
ìwọ ti báyé jẹ́ ti bọ̀rún jẹ́ ó kàn ń waste owó ìjọba ìlú yìí ni she just wasting the taxpayer money. ṣe pé Gaddafi ẹ ti mọ àwọn èèyàn tí Gaddafi jẹ́. He has no idea of what is happening in the country. Ó kàn máa ń gbọ́ nǹkan táwọn èèyàn máa ń sọ, èébú táwọn èèyàn máa fi ń búra wọn lórí social media. Àwa bọ́ta. Ṣóyé yín, àwa bọ́ta. Àwa fi sọ̀rọ̀, a reference ẹ̀. Ẹ jọ̀ọ́ nínú Gaddafi àti Esabod, ta ló ń waste taxpayers money? Gaddafi, orí yín kàn tóbi bí àgbọn mi règún ni, kò sí nǹkan kan ńbẹ̀, kàkà kí n bọ́ wà ńbẹ̀. Nǹkan tó jẹ́ kó wà ńbẹ̀, ẹ ti fi ṣe yamayama lọ́jọ́ nígbà kékeré yín. You are a very stupid man. Ọ̀pọ̀ orí yín bí ìgbà tí bí ìgbà tó dodu falẹ̀, tó wá fọwọ́ tẹ̀. Ẹ̀gbọ́n nǹkan tẹ́ sọ. Esabod is wasting taxpayers' money. Are you for real? Are you for real, Gaddafi? Esabod is contributing to the tax of Irish, to the tax of Ireland. Baba Gaddafi, ìwọ gangan ló waste taxpayers' money as old as you are. You are not contributing your NI number. You are not contributing any tax. You are not paying anything towards the country. O kò jókòó lórí burúkú látọdún tó ti wà lu òyìnbó. O ṣiṣẹ́ tó bá lọ wá ẹ̀sìn wọn ò lè rí national insurance number epo ṣiṣẹ́. Olórí burúkú yìí tí rúbọ ìbá wá fẹ̀yìntì. Tá bá ń gba pension wa lọ́jọ́ iwájú tí pension yẹn tóbi gan. Ẹ máa jealous wa. Ẹ̀yin ò lè gba pension gidi. Gbogbo pension tó bá gba Gaddafi bó ṣe wà yẹn. O ò lè gba jí 250 lọ lọ́sẹ̀. Irú àwa ìmọ̀ máa gba bí 1,000 plus. Or more, because one, I'm working for the NHS, one, I'm working for the council. I because we saw Gaddafi, Esabod gangan ló contribute see community yẹn ló contribute sínú ìlú yẹn. Gaddafi wọ́n fún wọn lówó ni. Ìwọ ló ń gba euro, ó ló ń gba owó every Wednesday ni. Tí Esabod ò bá ṣiṣẹ́, táwa yóò bá ṣiṣẹ́ ká contribute nínú society, wọn ò lè fún wọn lówó lórí burúkú ẹ. Ó rí màmá lánàá ní bó ṣe sin màmá. Owó tí wọn lọ fi sin màmá. Ìwọ ò ní pinnu owó tó fi sin màmá yẹn because o contribute sí àǹfààní ìlú. Orí burúkú lẹ ń ṣe, okó lẹ ń contribute, spam lẹ ń contribute, working comes father, òkú èèyàn, ó kàn rìn ní kò sí nǹkan kan. Is an empty man. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Because what he's doing in the community of Nigeria, mainly Yoruba people, is not called for. It's not called for. All atrocity, the government of this country, we know about Ari, Toroti Baye, Joti Baye, and Wakonje, Pahata. That is why I came out of the course to make sure I do this video. Mainly for you women, stay at Okonjonja, Tokodon, Shengbo, mainly for you women. Obìnrin mélòó lẹ ń bá sọ̀rọ̀ Gaddafi gbóyìnbó kàkà kẹ́ lọ reunion pẹ̀lú àwọn ọmọ yín kọ́ máa kọ́ yín lóyìnbó tún gbóyìnbó ń bọ̀ lẹ́yìn olú ọmọ ni olú ọmọ gan sóyìnbó gidi jù yín lọ Gaddafi abẹ́gbọ́. Mainly for the women's I saw plenty of women's mainly for the women's rọpọn orí yín mo rò bẹ́ẹ̀ tí ra cream lọ́wọ́ ìyá tẹ̀gà ìtọ́rọ́jú lẹ̀ ń bó gbogbo ètò fi jẹ́kẹ́ wá bó ọ̀rọ̀ ayé yìí ṣe máa dá ojúlẹ̀ ń bó abẹ́ ìrojú wọn bó ṣe pupa ọbójú ọfọ kólẹ̀ ṣe tí ra kírìmù náà ìyá tẹ̀gà ni ìtorí mo rí pé ojúlẹ̀ ń bó ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ yẹn kó involve àwọn ọmọ tó láti kọ́ ọmọ wọ̀ ayé àwọn ọmọ náà máa bàjẹ́ bó ṣe wà yé mi ṣe ń sọ yìí. Gaddafi point of correction kò sẹ́ni tó kó ọmọ wọ ìjà wa àti Esabod mo yìí rí show wọn kan tó cut ní last week ó yìí sọ síbẹ̀ ó ní táwọn ọmọ bá dàgbà wọn ọmọ bàbá wọn ó máa ń tẹnumọ́ statement yẹn ẹ lọ wo gbogbo chat Esabod ò ever involve àwọn ọmọ nínú ìjà Gaddafi ìjọ tí wà Esabod ti ń jà tí gbogbo wa ti gbọ́n pa yín mo bọ̀ ẹ jẹ́ kí n bọ́ because mi ṣe mi pààrọ̀ òtútù mú so mo wọ sweatshirt mo dẹ̀ wọ body top but mo ti bọ́ sweatshirt yẹn Gaddafi níwọ̀n báyìí tí mo mọ̀ ṣe ń gbọ́ Esabod ò ever condemn àwọn ọmọ yẹn pé tí n bá rí yín lọ́dọ̀ bàbá yín tí n bá mú yín Esabod kì í sọ bẹ́ẹ̀ títí di last week tí mo yìí rí fídíò tó cut Esabod yìí sọ síbẹ̀ pé àwọn ọmọ yẹn tó ń bá dàgbà tó ń bá mú ẹ o kò sí èyí tó kàn mí o ṣùgbọ́n báyìí o ó ní ó ti kàn wọ́n tọmọtọmọ wàá má ní ó ti kàn wọ́n tọmọtọmọ ìyá yẹn ò ever kò bọ́ta kó condemn ẹ pẹ̀lú àwọn ọmọ yẹn rí
ṣùgbọ́n wo ló máa bọ́ta ó máa ṣépè fáwọn ọmọ yẹn ó máa ṣoríṣiríṣi fáwọn ọmọ yẹn. Gaddafi kí ló dé, kí ló ń já ẹ̀jẹ̀, kí ló ń dùn ẹ́? This is a matter of going on the round table and discuss it. Pride cannot take you anywhere, especially on your children. Tí n bá ní mo ṣakọ títí sìn kọ́ wá ní ẹ o ex mi ń kọ́ o kiri kan tó bá kú pé kí n lọ bẹ́ ex mi torí kọ́ mọ́ mi kó lè jẹ́ rere kó lè ṣe dáadáa láyé má bẹ́ẹ̀. Gaddafi, the only thing that is affecting you is just pride. Ara ń ta ẹni, ìṣerere àwọn ọmọ yẹn ń ta ẹ́ lára gan. Ìṣerere ẹ sábọ̀dì gan ń ta ẹ́ lára because ojú kan tó fi ẹ́ sínú ló wà bí omi adágún láti jọ ẹ̀. Àgùntàn ò paṣọ ìṣídà. Àfi kó máa bọ́ta Irish Council wọ́n fún mi lóyè. Oyè olórí burúkú tó kọjá inú yàrá yín bẹ̀ yẹn. Oyè olórí burúkú ẹ wá múlẹ̀ kí òṣì ilẹ̀kẹ̀ tó dà lẹ́kọ̀ọ́ ju bàtà ní 1,000. Ẹ wá tó yẹ jọ Irish Council ẹ̀yin ni chairman àwọn Irish Yorùbá Council. Ojú ò ń tì yín ni. Tójú ò bá tì yín ṣojú ò tàwọn tó súnmọ́ yín ni. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Mo ń bọ̀. Àmọ́ tó kún bọ̀ ẹ̀ṣọ́ máa rògbò wọ́n ní mo kọ̀ wọ́n. Ìfúngan mi kankan torúkọ mi mọ́. Tó kún bá. Ṣé ń gbọ́ Gaddafi? Oh. People Gaddafi, you are living in the world of fantasy. Ẹ̀gbọ́n nǹkan tó sọ ni. Even though gan mi fẹ́ jẹ́ kan jórúkọ mi mọ́. Gaddafi, kí ló rúkọ ẹ̀? Ẹ bá mi Google ẹ̀. Kí ni surname ẹ̀ gangan? Níyì Ọlátúnjí àbí kí ló ń jẹ́? Ẹ bá mi Google ẹ̀. Gaddafi ta ló mọ̀ ẹ́? Tíru tó ní Olúmẹlù tó bá sọ pé kó má jórúkọ mọ́. Àbí Bùkọ́lá Sàràkí. Àbí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá. Màá ní yé ẹ sábọ̀dẹ̀ ẹ jẹ́ ká lọ bẹ̀ wọ́n. Ẹ wo wèrè. Ìwọ tó ẹ tó fẹ́ tà. Kọfíra enter obata kọfíra tupa tó lóhun ẹni àjítọdáwò. Gaddafi ta ló fẹ́ jẹ́ o tó bá ti ẹ pa àwọn ọkùnrin. Gaddafi tó bá pa àwọn ọkùnrin ṣẹ́yìn náà máa pera yín lọ́kùnrin báyìí. Abẹ́ ẹ̀gbọ́n kan tó ń sọ ni mi ìfẹ́ jẹ́ kó jẹ́ orúkọ mi mọ́. Orúkọ náà dà kí ni sọ́ọ̀dẹ̀ mú ẹ̀ níyì oyè wọlé ẹ ṣe. Ẹ bá mi Google lẹ̀ ẹ jẹ́ lọ Google. Ẹ bá mi Google lẹ̀ kò sẹ́ńtò mọ́ tó bá sọ pé ó ṣe patísì wọ́n pe roll call. Àwọn wo ló wà ń bẹ̀ àníyì oyè wọlé wà ń bẹ̀ ọmọ bá bèrè ní pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Ta ló jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá sọ pé àwọn wo ló wà ń bẹ̀ ẹ sábọ̀dù wà ń bẹ̀ kò sẹ́ tí ò mọ́ ó wá lè fọ́ ẹ sábọ̀dù lépè kọ́ ni ìyáwó èrè yẹn bọ̀ tó yìí mọ́ ẹ sábọ̀dù. Gaddafi ó sọ pé mi ìfẹ́ jẹ́ ká jẹ́ orúkọ mi mọ́ orúkọ lórí burúkú o mọ̀ pé gbà mí gan orúkọ máa ń ṣalátakò fẹ́yàn ni. Ẹlòmíì orúkọ tó ń jẹ́ ni ò jẹ́ kó rá láàánú. Ẹlòmíì orúkọ tó ń jẹ́ ni ò jẹ́ kó nálù yọ. Ẹlòmíì orúkọ tó ń jẹ́ ló ń dènà rere ayọ̀ fún. Gaddafi orúkọ èyí ó máa blọ́ọ̀kì gbogbo nǹkan tó wà unblockable ni. Even gan orúkọ èyí kò síbi tó bá ti dá orúkọ ẹ̀ Gaddafi. Let me just shock you now. What God cannot do does not exist, Pastor. Pastor Jerry gan kò ní lè wá solution sí orúkọ yẹn tó bá dá ń bì kankan. Are you for real? Abẹ́ ẹ̀gbọ́n nǹkan tí Gaddafi ń sọ ni. Kọ́ máa jẹ́ orúkọ òun mọ́. Orúkọ lórí burúkú náà dà. Ó wá pè káwọn ọmọ yẹn máa jẹ́ Tina. Come on, his surname. Hannah. Come on, his surname. Benga. Àbí kí ló kọ last one mama yẹn. Come on, his surname. Ó pè kó máa jẹ́ bẹ́ẹ̀ ju kó jẹ́ orúkọ ẹ lọ. Olórí burúkú abẹ́gbọ̀n. Ká má jẹ́ orúkọ mi mọ́. Orúkọ náà dà. Ẹ bá mi Google ẹ̀. Kọ́ máa ṣe patísì kan ni wọ́n pe roll call. Àwọn wo ló wà ń bẹ̀? Bàbá kan wà ń bẹ̀ ní iye òye wọlé. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Tó bá ti sọ pé ex ẹ sábọ̀d. Wọ́n mú ẹ̀ náà. Wọ́n mú ẹ̀ náà. You are an irritant. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Tàbí sọ fáwọn ọmọ ẹ̀kan lọ́mọ jẹ́ Wálé Abọ́dẹrìn àti Tinú àti Anna Abọ́dẹrìn mi ò bímọ fún mi jẹ́ kán lọ pàrọ̀ orúkọ mú mo sì máa gbé yín lọ kóòtù for losing my name. Ṣé ẹ gbọ́? Mama Gaddafi yìí wọ́n pa mí lẹ́yìn ọlọ́ ibi tá a bá ti ro pa máa rí ọgbọ́n tá a bá rí àgọ́ ń bẹ̀ ó máa ń fọ́ ní gan ni. Mo máa gbé wọn lọ court for using my name. Mama Gaddafi ṣé o máa pọ̀ waste the taxpayers. Mama Gaddafi, you are a born fool. Now, mo rántí ìgbà kan èèyàn kan fẹ́ ṣe change of name. Baba Gaddafi máa ṣàlàyé fún ẹ láàárọ̀ yìí. O ní láti lọ sí court Baba Gaddafi. Ṣé o ti rí pé àwọn idiot bíi ti ẹjọ́ mu ti àwọn ọkùnrin ọ̀rẹ́ ẹ̀ tó pè lọ́rẹ̀ àwọn ló ń bẹ àwọn lọ́jọ́ rẹ̀. My enlighten a lesson. If you want to make a change of name in this country, you don't need any court. Just go to an attorney or just go to a solicitor. Any solicitor to mind change orúkọ. O máa pè ní change of name deed. Am I communicating? Ìwọ kò sọ fún àwọn yẹn pé àbí kí wọ́n gangan lọ pé àwọn ọmọ yo ìyá wọn sọ pé wọ́n ló bí wọn ṣùgbọ́n ó fẹ́ disown wọn. That is what you are gonna do, Gaddafi. You don't need to go to court about that. Kò ní di DNA, kò ní di koko. Ó sọ pé wọ́n kọ́ ló bí wọn. Yes, about. Ẹ jọ̀ọ́ bá mi cut video ke bá mi mú fún Yes Abod. Yes Abod. Ó ń bọ̀ àwọn landed.
ṣé ń gbọ́ mi màmá Esabod please anything tẹ́ bá ń sọ fún àwọn ọmọ yẹn tó wọ̀ sí àwọn bàbá wọn pé kán dáríjì bàbá wọn kán má bínú sí bàbá wọn àwọn ọmọ yẹn mo ti rí pé tọ́ wọn dáadáa ná Ọlọ́run á dẹ̀ fún gbogbo wa láwọn ọmọ wa tọ́ lórúkọ Jésù àní kábàámọ̀ lórí ọmọ Gaddafi ìyá Esabod ẹ má sọ pé torí ẹ fẹ́ dìso ẹ fẹ́ yọ orúkọ wọn ẹ jẹ́ kí Gaddafi gangan lọ ṣe ẹ jẹ́ kó fọwọ́ ara ẹ̀ ṣe màmá Esabod ìtorí ó ń diwájú ó ń dẹjọ́ Gaddafi mo ti sọ fún ẹ bó ṣe máa ṣe you don't need to go to court you are just a daft old fool because o ní láti lọ court fún yẹn it's just a change of name deed any attorney any solicitor can do that they will just write it they will stamp it and you will send it to the necessary places you need to send it to end of story òpònú abímọ máa wò tó bá ti sọ pé ó fẹ́ jẹ́ kọ́ ọmọdé sọnù olórí burúkú ẹ̀ ṣé ọmọ nǹkan táwọn ọmọ yẹn máa dì lọ́la ni ìtorí ẹ̀ ló ṣe ọmọ ṣàánú ẹ̀ náà ló ṣe ń tàràkà kiri at your age ó jẹ́ kẹ́ ti padà sí Nàìjíríà kẹ́ máa jẹun ọmọ ni ó jẹ́ kẹ́ ti padà sí Nàìjíríà kẹ́ máa jẹun ọmọ irú yín ló máa kú tọ́tọ́ máa sọ pé ká máa raise the GoFundMe because èyí savings ẹ̀ ní ìjọba ilẹ̀ gbójúlé ìjọba kẹ̀rẹ́ téèyàn bá jẹ́ kú sí ìlú tí ò ní nǹkan kan 3,000 ìjọba máa fún yàn kan fi sí òkú yẹn wá máa ráre kiri abẹ́ ẹ̀gbọ́n nǹkan tẹ̀ ń sọ ni at your age ó jẹ́ kẹ́ fẹ̀yìntì sì kẹ́ máa jẹ wọn mọ́ ni kò sí bó jẹ́ ọmọ yẹn ṣe lè kéré tó ó jẹ́ kẹ́ máa jẹ́ ni ẹ wá bọ́ta yín ṣe fídíò àwọn wo lẹ fẹ́ convince àwọn wo lẹ fẹ́ validate àwọn wo lẹ fẹ́ kọ́ máa mark pé kọ́ máa mark scores you are coming out disgracing your old self disgracing your whole self èyí tó yẹ kẹ́ bọ́ sí Sainsbury kẹ́ lọ máa ṣe security ń bẹ̀ tẹ́ ẹ bá tiẹ̀ gbóyìnbó tó kẹ́ gbóyìnbó mi mọ́ṣẹ́ tẹ́ lè ṣe tó yẹ kẹ́ bọ́ sí bẹ̀ kẹ́ máa ṣe security ẹ wá bọ́ síta ẹ lọ court àti lọ first court second one la fẹ́ lọ lọ́sàn-án àwọn ọmọ yẹn máa dì sóònù wọn àbẹ́ ìṣirè ni ṣọ́ọ̀dì yìí lọ́wọ́ mu ni ẹ lọ dì sóònù wọn náà ẹ wá gé kàbámọ̀ jẹ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. mo fẹ́ kó o fi bàbá àwọn ọmọ ẹ kó o fi hàn jọba àlú òbí mọ fún mi tó kún bọ̀. ìwọ ni bàbá wọn ìwọ ni bàbá wọn until tó bá lọ gbé placard ṣọmọ ẹ pé ìjọsí ẹ gbé placard pé Esabod ń búlì yín lọ gbé placard kó sọ pé ìwọ kọ́ ló bí wọn mo ti sọ fún ẹ bó ṣe máa ṣe Gaddafi you are just a stupid idiot lọ bá attorney kó lọ bá solicitor lọ ṣe change of name deed ó máa change ẹ fún ẹ ó ní láti wá máa sọ yẹn fún mi we don't need to know ó ti sọ pé Esabod ìwọ kọ́ ló làwọn ọmọ lọ ṣe change of name àbí kó lọ bá solicitor kẹ́ lọ yanjú ẹ kó dẹ̀ paste ẹ sórí social media àwa máa bẹ́ẹ̀ share you don't need to come and open that your diarrhea mouth pẹ̀lú ojú tẹ̀ ń bó tí n bá polówó kírìmù ṣáà mo polówó kírìmù fún àwọn obìnrin tó fẹ́ jẹ́ káwọ̀ wọn jọ̀lọ̀ ni mo polówó kírìmù fún ẹ ti sáré lọ ra kírìmù gbàtẹ́ lọ́sẹ̀kọ̀ ẹ wo bójú yín ṣe dá pupa ètè yín wá dúdú gbogbo ètè tẹ́ fi mu sìgá yìí dúdú síbẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. mo kọ ẹ tọmọtọmọ ni I don't want to have anything to do with you anymore in my life. Gaddafi point of correction kọ Esabod tọmọtọmọ kọ Esabod tọmọtọmọ because wọn ò rí ẹ àyè wá dé àwọn ò rí ẹ náà Gaddafi sọ fún mi ìjọ tó ti bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ gbẹ̀yìn ìjọ tó ti bẹ́ Esabod sọ̀rọ̀ gbẹ̀yìn you don't need to come out pé o kọ̀ wọ́n tọmọtọmọ wọ́n ti ìwọ́gọ́ ti kọ́ra ẹ̀ òkú wọ́n ti kọ̀ ẹ́ you are just a working corpse as far as those children are concerned probably bí tí nǹkan kan bá pa yín pọ̀ bẹ́ẹ̀ ṣe ríra ní court lẹ́ni tó fẹ́ kí ẹ tó sọ pé o ṣépè fún wọn àbí kan tí mo sọ yẹn nǹkan kan ò lè pa yín pọ̀ ó ní o kọ̀ wọ́n tọmọtọmọ are you for real you are living in a world of fantasy Gaddafi wake up from your slumber are you stupid kọ́ tọmọtọmọ àwọn ọmọ tó rí nǹkan kan fún wọn ṣe àwọn ọmọ tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ àbí bàbá yóò gbọ́ ni gbóyìnbó ẹ̀ tún gbọ́ Yorùbá ni ṣe bọ́mọ Yorùbá ni yín ẹ sọ pé ẹ̀kọ́ Esabod tọmọtọmọ ṣọ́ọ̀rì yín ni àwọn ọmọ tó yẹ pé wọ́n ṣe tiwọn wọ́n ń flẹ́ńjọ wọ́n ń ṣiṣẹ́ wọn wọ́n ń jáyé wọn ó ní okò wọn tọmọtọmọ ṣọ́ọ̀mọ bí yóò exist ni bàbá gbogbo ayé wọn mọ bí yóò exist náà ayé wa dà ẹ jẹ́ ká máa gbọ́ lọ. wọ́n wí dá ìrí àwọn ọmọ ẹ̀ ń kí mi àwọn kan ní kí n máa dá àwọn ọmọ ẹ̀ lóhùn mú ní mi mọ àwọn ọmọ ẹ̀ rí àwọn ọmọ àgárá bùkà ní. ṣé ń gbọ́ ó ní àwa wí tó àwọn ọmọ ẹ̀ ń kí mi Esabod Ọlọ́run fún yín láwọn ọmọ yẹn tọ́ o Ọlọ́run fún yín láwọn ọmọ yẹn tọ́ ẹ jọ̀ọ́ bá mi kọ́ọ̀tì bíbá ìkẹ́ bá ń sẹ́ǹdẹ̀ sí ìyá àbèjì àtàwọn ọ̀bèjì ẹ bá mi kọ́ọ̀tì bíbá ìkẹ́ bá ń sẹ́ǹdẹ̀ sí wọn ẹ jọ̀ọ́ kí ni bàbá àbèjì tí ì ṣe táwọn ọ̀bèjì bẹ̀rẹ̀ sí ní bú bàbá yẹn kí ni bàbá àbèjì tí ì ṣe táwọn ọ̀bèjì bọ́ta tó ń tú òṣèdì sí bàbá yẹn ẹ gbọ́ Gaddafi bọ́ta ó ṣépè fáwọn ọmọ àwọn ọmọ yẹn máa rí náà ọmọ máa rí àwọn ọmọ yẹn náà wà lórí social media bọ̀ àwọn ọmọ yẹn ò wò pé Gaddafi ṣépè fáwọn pé bàbá àwọn ṣépè fáwọn láìṣẹ́ ó máa bọ́ síta ó máa ṣépè máa sọ pé òun dì sónù wọn dì fà pé ìyá wọn ló ń bájà àwọn ọmọ yẹn tún pàdé ẹ̀ ní kóòtù lẹ́ni wọ́n tún kí ẹ̀gbọ́n nǹkan tó sọ ni ó ní wọ́n kí
òun ò dá wọn lóhùn, àwọn kan sọ pé kóun dá wọn lóhùn, òun ò dá wọn lóhùn, àwọn ọmọ òṣì. Ìyá ìbejì wá bọ́ta ilẹ̀kùn egbére, ó wá sunkún pé bàbá ìbejì ṣẹ̀. Ṣó fẹ́ gbọ́ ìyá ìbejì? Go and retrace your step. Go and retrace your step and caution your children. Mo tún sọ fún yín lẹ́ẹ̀kan sí. Ìyá ìbejì, go and retrace your step. Kọ́ àwọn ọmọ yẹn. Tẹ́ bá dẹ̀ kọ́ wọn, wọn ò gba ẹ̀kọ́. Kí ni bàbá ìbejì tí ì ṣe tí àwọn ìbejì ń bú bàbá yẹn? Tó bá wá jẹ́ pé àwọn ìbejì ló ní irú Gaddafi ń bàbá ńkọ́, wọ́n mà ní kọ́ lọ pa ni. Ṣùgbọ́n kí la fẹ́ ṣe náà? Bàbá wọn ṣì ni. Because Gaddafi, tí àwọn ọmọ yìí ò bá mú ẹ ní bàbá ni, wọn ò ní kí ẹ léni. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹ sábọ̀dì ń pòkọ̀ ìbànújẹ́ fáwọn ọmọ yẹn nípa ẹ, àwọn ọmọ yìí ò ní kí ẹ ní kóòtù léni. Ibẹ̀ ló ti jẹ́ kó máa dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run fún ẹ ní àwọn ọmọ yìí. Àwọn ọmọ tún wá kí ẹ, ò tún wá down. Gaddafi, ọ̀run á jẹ níyà. Ó disgrace àwọn ọmọ yẹn. Ara ẹ ló disgrace àtàwọn olórí burúkú tó bẹ́ẹ̀ lọ sí kóòtù yẹn. Ara ẹ ló disgrace Gaddafi. Ara ẹ ló disgrace. Níbi tí àwọn kan wà tọmọ wọn ò bá wọn sọ̀rọ̀, tó ń gbàdúrà pé káwọn tiẹ̀ rí àwọn ọmọ yẹn sójú lẹ́ẹ̀kan, àwọn máa retrace step àwọn, ìyẹn àwọn bàbá kan. Olórí burúkú ẹ wá ní opportunity, àwọn ọmọ tún kí ẹ, àwọn ọmọ yẹn ò ní ìdí Gaddafi. Wàláhì tó bá ń ṣèyàwó lẹ́ni, àìmọye parents